ẹ gbọ́ ná ẹ̀yin èèyàn mi, àwọn èèyàn kan béèrè nǹkan kan lọ́wọ́ mi, mo dẹ̀ gbìyànjú láti ṣàlàyé ẹ̀ fún wọn, ṣùgbọ́n wọ́n tún bá mi jiyàn, mo ní pé kò rí bẹ́ẹ̀, mo wá ní kí n bi yín léèrè, kẹ́ ẹ bá ń fèsì sọ́rọ̀ yìí ní abẹ́ comment section. Ẹ gbọ́ kí ni èébú? Lágbájá ń bú lágbájá o, kí gan là ń pè ní èébú? Lágbájá ń kìlọ̀ fún lágbájá, kí là ń pè ní ìkìlọ̀? Kí gangan la lè pè ní ìkìlọ̀? Kí ni à ń pè ní ìsúnilóhùn? Ó ń sú mi lónìí. Kí là ń pè ní ìsúnilóhùn? Bẹ́ẹ̀ ni, bákan náà, kí ni Yorùbá ń pè ní lágbájá ń gbé mi ṣépè? Kí ló jẹ́ kí àwọn ọ̀rọ̀ tí mo lé lẹ̀ wọ̀nyí ó yàtọ̀ síra wọn? Kí ló jẹ́ kí èébú ó yàtọ̀ sí ìkìlọ̀? Kí ló mú kí ìkìlọ̀ yàtọ̀ sí ìsúnilóhùn? Kí ló mú kí ìsúnilóhùn kó yàtọ̀ sí èpè? Torí ìgbà míì wà tó bá bú ẹlòmíì, yóò ní ṣe ni wọ́n ń gbé mi ṣépè. Tó bá kìlọ̀ fẹ́lòmíì, yóò ní ṣe ni ò ń sùn lóhùn. Torí pé mo kíyèsí pé nínú ogun tó ń ja àwùjọ wa, òun ni ogun àìlágbọ́yé wà. Kò fẹ́ sí àgbọ́yé mọ́ láwùjọ wa. Àfi nǹkan tó sọ tábọ̀ yí síbòmíì. Ẹ jọ̀ọ́, lọ́ndà ìfohùnránṣẹ́, lọ́ndà comment section, ẹ bá mi ṣàlàyé kí ni èébú, kí ni ìkìlọ̀, kí ni ìsúnilóhùn, kí lèpè? Bàbá Ayọ́kẹ́lẹ́ lórúkọ mi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o.